was to be done so that the people have dividends of democracy. Ṣèyí o máa báṣẹ́ rẹ lọ, Ṣèyí o máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa rẹwà lọ́rùn o. Ṣèyí o máa báṣẹ́ rẹ lọ, ọmọ Mákindé máa rẹwà lọ́rùn o. Ṣèyí o máa báṣẹ́ rẹ lọ. Alára wa kò ní gbàgbé ládàá pé ó rẹ ipò ọládára ń gbẹ̀yìn tó bẹ́ẹ̀ gẹ́ káṣáyé eré káyé lè mọ̀ wá ń gbà tiwa pé adarí eré bá lè lo èbó tí kò tètè wá nílé tẹrú tọmọ ní rántí rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ lólórí láàfin òrí ni wọ́n fi ń parabára kò bá jágágá orí la fi ń dánimọ̀ láwùjọ olórí níyàwó aláyélúwà láàfin olórí ni wọ́n fi ń sípò ẹni ọ̀wọ̀ kó lè káwọn ọmọ ẹ̀yìn láwọn ìmọ̀ tó yè kooro ládánù ẹ̀jẹ̀ páláṣẹ ká máa gbọ́ tiwọn àwọn àgbà ìmọ̀ ìjìnlẹ̀ sì fi òǹtẹ̀ lù káwọn ọmọ ẹ̀yìn kó ṣèbà aṣáájú rere a máa fọ́nà lókun kó bá lè dèèyàn pàtàkì bódọ̀lá báṣáájú rere bá sì sọ àwọn ọ̀rọ̀ tó kún fọ́gbọ́n kó wà á máa lù wọ́n lọ́gọ ẹnu pé ṣé ọpọlọ ni kò jẹ́ kó sùn. iṣẹ́ rẹ̀ máa rẹwà lọ. Mákindé ò Ṣèyí o máa báṣẹ́